sórí ibi tó bá bá ara rẹ ìwàásù mi kan ni o, ibi tó bá bá ara rẹ bẹ̀ ló máa ṣe àpẹẹrẹ irú ogun tó máa jà. Ibi tó ti jáde yẹn, ibi tó ti jáde á ṣe àpẹẹrẹ irú ogun tó máa jà. Ibi ó ti lọ́kọ yóò ṣe àpẹẹrẹ irú ogun tó máa jà. Irú àwọn tó mú lọ́rẹ̀ẹ́ tó ń bá rìn yóò ṣe àpẹẹrẹ irú ogun tó jà. Ibi ó ti fẹ́ yàwó, ìyẹn ló ti ẹ̀ burú jù. Ẹ̀rí mi ní tèmi bá mi dé báyìí. Ní ó ṣe àpẹẹrẹ irú ogun tó máa jà. So ibi tó ti gbọ́dọ̀ mọ̀ nìyẹn o. Tó bá jẹ́ ológun àgbáyé lókùnrin lóbìnrin, tó bá rọrí síbi tí ó yẹ kó rọrí wọ̀, wọ́n ara ẹ̀rọ àwọn sọ pé kí ni mo lógo gan fún, kí ni mo lógo fún. Nígbà tí pásọ ara mi bá lè sọ fún àwọn ènìyàn wípé pé òun mọ ìyàwó àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́, pé tí mo fi ṣe nǹkan pé ó gbẹkú, iṣẹ́ mọ̀ ó bímọ ó wá gbẹkú. Ṣé ọ̀run ni mo fẹ́ sí ni àbí ayé àbí bò ń bojì ẹ̀? Ẹ̀yin èèyàn náà ẹ̀dẹ̀ kọrí síbi kan ẹ̀dẹ̀ gbàgbọ́. Ṣé pásítọ̀ mi tó lè sọrú ìyẹn jáde lẹ́nu tó dẹ̀ wà pẹ̀lú mi fún bíi 10-12 years 10-12 years. Ṣé ẹ̀ pé tó lùwà bá ní ìmọ̀ ètí ìsọ̀rọ̀ tí mi ìdẹ̀ tí ìsọ̀rọ̀ náà ṣe hàn pé at the end nígbà tẹ́ bá rí gbogbo ìmọ̀lẹ̀ tí ṣe hàn pé màá padà ti jẹ́ kẹ́ ẹ mọ tán pè láyé. Irú ẹni tó bá rìn máa sọ irú ogun tó máa jà láyé. Á fi hàn irú ogun tó jà. Yóò fi hàn. Ẹ gbàdúrà. Ẹ pe orúkọ Jésù. Mo sọ fún yín o, mo sọ fún àwọn èèyàn ní UK. Mo lè pray àti ní Madrid. Mo ní ẹgbọ́ tán bá sọ pé kó gun ṣẹ́ fún yàn láyé olùfẹ́. Ọpẹ́ tó gun ti jẹ́ fún mi o. Ṣé gbogbo eléyìí tẹ́lẹ̀ rí ariwo ọjà wọ̀nyí kì í ṣogun. It's just noise. Kì í ṣogun. A ní pásọ̀ kan tí ò ronú. Wọ́n sọ fún mi pé kí n wá máa sọ pé káwọn ọmọ Ọlọ́run mọ́ bá ṣègbé. Ọmọ Ọlọ́run tó bá fẹ́ ṣègbé kó ṣègbé. Ọmọ Ọlọ́run tí ò sí nínú ẹ̀mí tó bá fẹ́ parun kó parun. Tó bá jẹ́ pé ọmọ Ọlọ́run tí nǹkan ẹ̀mí yé èyí tó bá fẹ́ parun kó parun. Ṣebí kọ́ mọ̀ wá sí ṣọ́ọ̀ṣì ni mọ̀ wá. Ta ní fagídí mọ̀ wá sí ṣọ́ọ̀ṣì. Mo yìí ń sọ dè mí. Ibi bá ti dúró sí lọ́wọ́ rẹ wípé Olúwa ní kó fún mi ní mọ́tò rẹ kó gun ayé rẹ tó ṣẹ́. Ibi bá ti tòróró fún ẹ rí. Ibi bá ti ta omi fún ẹ rí. Wàá máa bọ̀ níbi ibẹ̀. Àbí bí o ti bá mi pàdé ilé aláwo rí tàbí ilé aláàfáà. Ọ̀rẹ́ mi ní àwọn àfáà o. Mo ní àwọn ọ̀rẹ́ tó jẹ́ àfáà o. Mo sì láwọn ẹlẹ́sìn àbáláyé o. Torí ẹbí ìlú mi kò sí gbogbo ẹ̀sìn táwọn kì í sìn nílùú ti tèmi. So tí n bá lè ní ìlú so túmọ̀ sí wípé wọ́n à ń ṣọ̀tá mi. Ṣùgbọ́n akẹni tó bá sọ fún ọ pé Olúwa àjọ wà nú ẹgbẹ́ àmì ẹgbẹ́ wa lélẹ́yìí. So wàá lè mọ̀ sọ yẹn. So kò sí tó kàn mí pẹ̀lú gbogbo wọn yẹn. Ṣùgbọ́n tó o bá gbàdúrà wàá padà gbàdúrà. Ẹ̀ ń tẹ́ wo program wa ní United Kingdom tá a parí lọ́jọ́ Sunday tí mo mọ̀ pé ẹ jẹ́ olóye ẹ mọ̀ wípé tòótọ́ ìrere lélẹ́yìí lóòótọ́. Ẹ̀yin tẹ́ wo ti Madrid ṣe pé the same month ni. So gbogbo ẹ̀yin tẹ́ tó wà ní Switzerland ní on the 19 àbí 18 19 20 18 19 20 a tún máa wà ní Switzerland a máa wà ń bẹ̀. So tún máa múra sílẹ̀ fún programu yẹn ó súnmọ́ gbogbo Europe. So ẹ máa múra sílẹ̀ láti pàdé Ọlọ́run ní 18 19 20 ní Switzerland a tún máa wà ń bẹ̀. Ìrere tún tẹ̀síwájú nìyẹn. Bákan náà ní ọjọ́ Saturday ọ̀sẹ̀ yìí a máa wà ní Canada. Mo ti tún dé Canada. Mo ti tún débẹ̀ láti Spain. Mo tiẹ̀ dé France. Mi dẹ̀ àlejò wọn pàpà wọn lò bí ọjọ́ kan méjì náà ń bẹ̀. Ṣùgbọ́n ọlọ́pàá ò mú mi ń bẹ̀. Mi ìrọ̀ ọlọ́pàá ní France kó mú mi ní France. Alice mo kọjá pé mo lọ ọjọ́ méjì ṣùgbọ́n mi ìrìkọ́ ọlọ́pàá kó dá mi dúró. Mo dẹ̀ kọjá lọ́dọ̀ immigration. Even wọ́n tún ṣe sí mi bí ọba gan bẹ̀ ni. Má ṣe sí mi bí ọba ń bẹ̀ ni torí inú airport tán ni wọ́n ó ti mú mi ń bẹ̀. Ṣé náà tún lọ mọ́ ẹnìkan tán tún ní special guest wọn ń bọ̀ lójú ọ̀nà níbẹ̀. Náà tún dúró láti mú mi kọjá. Bóyá oògùn náà ló tún mú àwọn òyìnbó yẹn sá. Ẹ̀rí wà pa mí láyé o nípa ìjẹ Nàìjíríà gan ọlọ́pàá tí ó lè dé mọ́ Nàìjíríà láìṣẹ̀ pátápátá kan invite ẹ̀ tán bá wá rí wípé wàhálà rẹ̀ wá le jù kan wá lọ ààrẹ ẹ̀sẹ̀ bọ́kọ́lọ́ wọn à lè dédé ọlọ́pàá náà ó dédé ní nǹkan gidi kan tó ó bá wọn sọ kó tó di pé wọn ó wà mú ọ wá á ní tí ó sọ ń bẹ. Ẹ jẹ́ ká mú òdodo jáde. Mo fẹ́ mú òdodo kan jáde. Ẹ jọ̀ọ́. Mo come across a lot of videos. Mo ti come across a lot of videos láti àtẹ̀yìnwá. Ṣùgbọ́n mo tún come across àwọn videos kan lẹ́yìn ìgbà tí mo parí show mi tán lẹ́ẹ̀kan yẹn.
màá wá play kan fún yín sìn máa play kan fún yín sìn ẹ rí nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ jẹ́ kí n fẹ́lẹ̀ ní àkọlé ẹ jẹ́ ká fi ìdí òdodo múlẹ̀ ṣé rí gbogbo àwọn nǹkan kan tí à ń ṣe kí ló dé tó yẹ pé fúnra wa à ń pè ìjà kí là ń pè ìjà fún kí ni à ń wá wàhálà ṣé mọ̀ pé fúnra wa a fẹ́ fa ogun àti wàhálà wọ Nàìjíríà ṣé ẹ mọ̀ social media yìí mo gbàgbọ́ wípé àwọn tí wọ́n dá sílẹ̀ wọ́n fẹ́ fi make owó ni àwọn tó dá social media sílẹ̀ wọ́n fi make owó ni ní Nàìjíríà we are destroying ourselves we are pulling ourselves down we are just akànkí ọwọ́ bọ ìgbésí ayé ara wa adẹ̀ ń run jégéjégé why I don't know why fúnra ara wa báyìí ni especially àwa Yorùbá hey ibi tí àwa Yorùbá anyway ṣá it is well with us gẹ́gẹ́ bí mo ṣe kọ síbí ẹ wo àwọn tí mo mention yẹn mo ti oríṣiríṣi fídíò mo rí gbogbo ẹ̀ bí wọ́n ṣe ń bú gbogbo wọn lọ mo wá come across fídíò kan mo wá rí i pé this is not about these pastors at all then about what why can't everybody just face his and her religion and go in peace in fact tó bá jẹ́ mùsùlùmí tó bá lò ṣe mùsùlùmí mọ́ tó bá ní kristẹni ló fẹ́ máa ṣe face your Christianity and do not bully the Muslims if you are a Muslim if you are a Christian you change to a Muslim you turn to an herbalist face that religion you just entered and leave the Christians in peace if you are Alawo before and now you become a Christian or you become a Muslim don't let it go into your heart into your head fi àwọn tí wọ́n wà nínú awo yẹn sílẹ̀ kí wọ́n máa ṣe awo wọn because mo rí fídíò kan tó sọ pé okay o kíní kan fake prophet ò lè tán fake herbalist ò lè tán fake àfà ò lè tán then tí Ọlọ́run bá ń tú àṣírí wọn everybody máa embark on kí àwọn ènìyàn máa fall into their dungeons but àṣírí yẹn gbúdọ̀ tú we won't guess. Reason tí mo ṣe sọ pé this is not about these pastors òun rèé mo fẹ́ play voice note yẹn then mo ń béèrè pé why are we just looking for trouble where there is no trouble why ẹ jẹ́ kí n play video yẹn then ẹ máa mọ̀ wípé this problem is not about Prophet Oluwalo it is not about Baba Oyedepo it is not about Baba Kumuyi it is not about Baba Adeboye I saw someone shouting Adeboye ole Oyedepo ole I don't know what they stole. Ma play video yẹn sìn. Ẹ̀yin náà ti lè come across ẹ̀. Just the video. Just the words in the video. Then ẹ wá béèrè lọ́wọ́ ara yín pé then nítorí kí ni gbogbo àwọn wàhálà àti ìdààmú orí social media ẹnu ọjọ́ mẹ́ta yé about the pastors about the Christianity zimbolo ti dìde. Then is it a war against the Almighty God himself? Ọlọ́run máa jà dáràn nílẹ̀ Nàìjíríà pẹ̀lú gbogbo nǹkan fún ara wa fà. Mo ń bọ̀ ìbẹ̀rẹ̀ ó yá I will not use Bluetooth ẹgbẹ́ nǹkan tí mo ń béèrè kan ní ìjàre kò sí nǹkan tó kẹ́mi pẹ̀lú gbogbo yẹn ìjàre nǹkan tí mo fẹ́ play nílé. ẹni pásítọ̀ ní Nàìjíríà tó ń ṣí bíbélì tó fi ń wàásù fáwọn èèyàn tó mọ̀ pé òun tó gba gbásùlọ̀ yẹn mò ń challenge yín. tó bá ṣe bí lóòótọ́ Ọlọ́run tó lágbára tó dẹ̀ tó lójú àánú ni kì í ṣe Ọlọ́run tá a lè pè ní alágbára máa ń mẹ́rù bàbá ọ̀lẹ. bí mi yìí ṣe kírísítẹ́nì mọ́ ó wá kú bàbá náà kú ẹni tó máa mú mi sí wípé mo ní mi ṣe kírísítẹ́nì mọ́. torí ọmọ Nàìjíríà ọmọ Áfíríkà ló bá ka ọmọ lọ́wọ́ ìgbé òwò ẹ̀sìn burúkú ni bíbélì àti Kùránì jẹ́. ẹ̀ ń pè mí ní antichrist wàlá ìbẹ́ bá pè mí lọ́mọ èṣù máa dìde máa wọ native máa jó sí yín lọ́rùn. If truly your gods are so powerful, irrespective of what your respective gods look. Now, ó yá ìdá mi lóhùn ṣé àwọn pásítọ̀ yìí là ń bájà àbí Ọlọ́run fúnra rẹ̀ àbí ẹ̀sìn nǹkan tèmi ń béèrè nìyẹn I'm not taking side at all but ṣé mọ̀ àwọn èèyàn mọ̀ àkànlè déédéé máa come across àkànlè déédéé máa kí àwọn èèyàn kan jáde káwa náà kàn máa dẹ̀dà gòrògòrò lọ síbi tí àwọn èèyàn bá jáde sí or somebody kan jáde kí gbogbo wa dẹ̀ máa dà gòrògòrò ṣe rí àwọn ọ̀rọ̀ tí a bá ń gbọ́ ọ̀rọ̀ lè jẹ́ 1 hour kó jẹ́ pé nínú ọ̀rọ̀ 1 hour
kókó tó wà nínú ọ̀rọ̀ 1 hour tí ò ní ju méjì lọ, ó máa ní kìmí, ó dẹ̀ máa ní ìtumọ̀ tí jẹ́ pé kókó méjì yẹn a lè fi 10 hours tú tá a bá gbọ́ Yorùbá dáadáa. Nínú voice note tí mo play yẹn, mo rí bàbá kan lórí ẹ̀ tí mo play yẹn, wọ́n gbé prophet kan sórí ẹ̀. Nínú voice note tí mo play yẹn, ṣé àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí gangan ni à ń bá jà, àbí nítorí wípé èèyàn kan tí ó fèsì wọn kò ṣe Christian mọ́? Kí ló bàdí nínú pé ẹnìkan ò ṣe Christianity mọ́? In the first place, èmi ò sọ pé kò sí fake prophet o. In fact, inú ń bí mi gidigidi sí ibi tí àwọn ènìyàn tí wọ́n gbé Christianity délé ni. Ó ń bí mi nínú, ó dẹ̀ ń dùn mí, ṣùgbọ́n ó wà nínú Bíbélì, a lè change it. Now this dispensation we are individual, the salvation is individual decision ni salvation sin. Now kí ló wá dé tí oníkálukú gba salvation ẹ̀ mú? Tó bá jẹ́ pé nínú Christianity ló ti fẹ́ mú, tó bá jẹ́ pé nínú Islam ni, tó bá jẹ́ pé nínú awo ni, a ní enough problem lórílẹ̀‐èdè Nàìjíríà láti face ju gbogbo heresy tá à ń gbé dání yìí lọ. À ń divert attention ara wa kúrò ní ibi problem tá a face gangan tí ó máa ruin generation wa. Tó jẹ́ pé àwa tá a wà ní generation yìí gangan kò sí ìfọkànbalẹ̀ kankan fún wa. À ń gbé inú ẹ̀rù, à ń gbé inú ìfòyà, à ń gbé inú ebi, à ń gbé inú káṣe ká má jẹ, à ń gbé inú ìbànújẹ́ tó jẹ́ wípé àwọn ènìyàn tó ń fọ́n owó tí ọ̀pọ̀lọpọ̀ ń lé gangan. Ṣé bẹ́ẹ̀ rí that man tí wọ́n lọ dọ́tọ̀ lọ dictate ilé ẹ̀ tó bá score tó bá gbogbo ẹ̀, ṣé bẹ́ẹ̀ rí ibi tó ti ń fọ́n owó tó fi owó tẹ́ carpet sílẹ̀? Ẹni tó ṣènáwó tó pe irú ìyẹn sí ibi ìnáwó ẹ̀, owó ẹ̀jẹ̀ ló ná. We have enough problem. Àwọn kan pariwo sí wọn ní níwájú last week. You know what happened there? Ó ń wọlé bọ̀ díẹ̀díẹ̀. A ní enough problem. Mo tún rí ibi kan tó ti ń pariwo Sunday Igboho gbà wá. Sunday Igboho tán dẹ́yẹ sí, tán lé dànù. Tí ìran Yorùbá, tí ẹni tó tẹ̀lé fira ìsílẹ̀ tó ní ìṣòro kékeré, they can't stand by him. We have a lot of problem. Ṣé rí Yorùbá ẹni problem? Ìran Yorùbá kan lè ní ṣòro. Ìran Yorùbá nǹkan kan ń ṣe wá, Ọlọ́run máa gbà wá. Ẹ ti ẹ̀ jẹ́ ká kọ́kọ́ face problem ta ní lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹni tó bá ní problem, tó bá mọ̀ pé problem tó ń ní yìí wọ́n ti fẹ́ yàn ń jẹ, àbí pé ẹni òun kó lọ gba ọ̀nà òfin. Ẹ support ẹni yẹn dé kóòtù. Ẹ jẹ́ kí wọ́n bá yín fẹ́ lójú sẹ́gbẹ́ ọ̀tún, fẹ́ lójú sẹ́gbẹ́ òsì. We have enough problem. Fúnra ara wa dẹ̀ àti mú ogun ẹ̀sìn wọ Nàìjíríà báyà mọ́. Mi ò mọ peace tó wà nínú Christian tó di Muslim tó gbógun ti Christianity, Muslim tó di Christian tó gbógun ti Islam, Christian tàbí Muslim tó di ẹlẹ́sìn ìbílẹ̀ tó wá sọ wípé Christian àti Muslim ó kù bí tí wọ́n máa gbà. Ṣé àwọn ẹ̀sìn tá à ń jọ ìyẹn, ṣé ẹ̀sìn alákatakítí tí yóò padà wẹ̀yìn wò tí yóò máa tàjẹ̀ sílẹ̀ ni? So if you move from a religion to another religion, what you are telling us is that this religion I left for another one is better than the one I left. The religion I left is faulty. Kò sí lójú ọ̀nà. Ó máa mú mi lọ sí inú iná. Kò ní jẹ́ ń gbọ̀nà torí àti Christianity àti Islam àtẹ̀sìn ìbílẹ̀ ló sọ wípé Jésù ń padà bọ̀ o. Bẹ́ẹ̀ ni, mẹ́tẹ̀ẹ̀ta ló dẹ̀ sọ wípé clarification máa wà o. Tí àwọn kan ó dẹ̀ wọná lọ, táwọn kan á wọ ọ̀run rere. Christianity pé ó pe ọ̀run rere ní paradise. Ó pe iná ìléru ní iná ọ̀run àpáàdì. Muslim wọ́n pè ní àlùjọ́nà, wọ́n pe iná ìléru ní jánàmọ̀. Bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ̀sìn ìbílẹ̀ sọ wípé Jésù Kristi tí í ṣe ẹ̀là, ọmọ òyígìgì tí í ṣe Màríà ń padà bọ̀ láyé láti wá kó àwọn ènìyàn tiẹ̀. Ó dẹ̀ sọ wípé àwọn tí kìí ṣe tiẹ̀ yẹn wọn ó ṣègbé ni o. Torí mi ò mọ problem oníkálukú wa, bóyá Ọlọ́run là ń jà fún ni o, bóyá Ọlọ́run là ń bá jà ni o. Because tá bá sọ wípé God is powerless, then ta l'Elédùà? That God is Elédùà. Nítorí wípé èdè la fi ń pe Ọlọ́run, èdè la fi ń pe God. Elédùà òun náà ni Elédùmarè, lédè Yorùbá ni o, kì í ṣe lédè ẹ̀sìn ìbílẹ̀ o. Torí pé ẹ̀sìn ìbílẹ̀ jẹ́ ẹ̀sìn ti Yorùbá ni wọ́n ṣe ń fi orúkọ Yorùbá pe Ọlọ́run. Elédùà ni o, Olódùmarè tí Ifá sọ wípé gbogbo owó padà lọ jábọ̀ fún. Tí wọ́n bá pè ní Yahweh níbì kan,
tó bá pè ní Chineke níbì kan, tó bá pè ní kí ló ń pe Ọlọ́run Ọ̀bángíjì níbì kan, we are still talking about this one God. Then tí wọ́n bá sọ̀rọ̀ nípa Jésù ní èdè Yorùbá, lédè Yorùbá tán tú, tí wọ́n bá pè ní Yésù, tí wọ́n bá pè ní Jésù níbì kan, tó bá pè ní Jesus níbì kan, tí wọ́n bá wá pè ní ẹ̀là nínú ẹ̀sìn ìbílẹ̀ ní inú èdè Yorùbá, we are still talking about Jesus. So tó bá kúrò nínú ẹ̀sìn Christianity, ó sì fẹ́ lọ bá Ọlọ́run kan ṣoṣo yẹn nínú Islam, ó fẹ́ lọ bá Elédùà nínú ẹ̀sìn ìbílẹ̀. Tó bá kúrò nínú ẹ̀sìn ìbílẹ̀, Elédùà tí gbogbo Ifá, Ṣàngó, gbogbo wọn tí wọ́n padà ń forí balẹ̀ fún tó ń pè òrìṣà ńlá ni o, òrìṣà ńlá tó ju gbogbo òrìṣà lọ ni Ọlọ́run o nínú ẹ̀sìn ìbílẹ̀, òrìṣà ńlá. Ó sì fẹ́ lọ bá òrìṣà ńlá yẹn nínú ẹ̀sìn Christianity àti Islam. Now nígbà tó bá wá bínú, tó bá wá ń bá àwọn ẹ̀sìn yòókù jà nítorí wípé o fi ẹ̀sìn kan sílẹ̀ lọ sínú ibòmíì, tó wá mú gbogbo àwọn olórí ẹ̀sìn yẹn tó bẹ̀rẹ̀ sí ní gbógun tì wọ́n, tó bá wá di ogun, tó bá wá dọdẹ, tẹ́ni tó ń jà bá lòun ò ní gbógun lọ, tó bá gbógun lọ ń kọ́, ìbẹ̀rẹ̀ ogun la dẹ̀ mọ̀, a kì í mọ ìparí rẹ̀. Ó ní mo ṣe sọ pé kò kí ń ṣe ìjà ìyàwó Olúalọ́ gan-an ní íńtánẹ́ẹ̀tì ń gbè báyìí, kò ń ṣe ìjà ìyàwó Olúalọ́ ní íńtánẹ́ẹ̀tì ń gbè. Bẹ́ẹ̀ ni, kò dẹ̀ kí ń ṣe ìjà àwọn tó ń tẹ̀lé Oyèdépò ní íńtánẹ́ẹ̀tì ń gbè. Kò ń ṣe wípé wọ́n fẹ́ gba àwọn tó ń tẹ̀lé Adébóyè kúrò lọ́wọ́ Adébóyè ní íńtánẹ́ẹ̀tì ń gbè, because gbogbo ń tààrán kankan mọ́ yìí cannot be possible. Bí Christian bá sọ wípé Islam ò kì í ṣọ̀nà, ẹ̀sìn ìbílẹ̀ ò kì í ṣọ̀nà, they cannot eradicate those people in those religions. Tọ́ba aláwọ̀ bá sọ pé òṣì ni Kùránì o, nọ́ńsẹ̀sì ní Bíbélì o, wọn ò mà ní lè pa wọn rùn. Bó bá jẹ́ ìjà àwọn Muslim náà ní àìrọ̀ o, kò sẹ́sì kankan ẹ̀sìn tí a gbìn kọlà sí àlàáfíà, those people will still be. Gbígbógun tì wọ́n, títa ìjẹ wọn sílẹ̀, ó dà ta wá ni yóò wá dá wọn láre, ṣé Ọlọ́run tí wọ́n ń sìn yẹn ni yóò padà dá wọn láre? Kí ló dé tí ẹ jẹ́ ká bójú tó ń ṣe wá? Ẹni kí Prophet Olúalọ́ kó gbéyàwó ẹ̀ lẹ́ni dandandan ó máa gbéyàwó ẹ̀ wá. Tí Prophet Olúalọ́ ò bá gbéyàwó ẹ̀ wá, kí ni nǹkan tí íńtánẹ́ẹ̀tì fẹ́ ṣe fún Prophet Olúalọ́? Wùmí gangan tí ò kì í ṣe prophet, tí ò ń ṣe àfà, tẹ ewo mọ́ látijọ́ yìí, tó bá sọ fún yín pé òun ò ṣe DNA test, nobody can force her. It is her life, it is her family. Then bí bàbá Mohbad bá sọ pé dandandan ìyàwó mi gbúdọ̀ ṣe DNA test, tó bá lóun ò ṣe, ọ̀rọ̀ dọ̀rọ̀ ojú ọwájú nìyẹn. Tó bá dẹ̀ lóun máa ṣe, yes, àyè gbà ni. Anybody bá sọ, tí a náà ń bẹ lára wa o, tèmi náà ń bẹ lára mi o, tèmi náà wà lára mi, but àṣẹ tá máa ń pa, ó kàn máa dá wàhálà lẹ́sílẹ̀, á kàn jù wá sínú ewu, á kàn jù wá sínú wàhálà, and our children too are learning from us. I'm saying this time to time. Our children are learning from us. I wonder what the people, àwọn èèyàn tí wọ́n máa ń fa gbogbo àwọn wàhálà yìí, I wonder how their children are reacting to this when they are in the sitting room and their father or their mother is behind the camera, facing the camera, doing the kind of shows. And I wonder what we are teaching those children. They learn by imitation. So generation tó ń bọ̀, àwa náà là ń kọ́ in 2022, wọ́n kọ́ síbẹ̀ 2025, dispensation náà kọ́ yẹn wọ́n kọ́ our children in 2000. Ohun tí àwọn ọmọ yẹn máa dà, òun làwa náà ń gbé sílẹ̀ fún wọn yìí. Don't get me wrong, I'm not fighting for anybody. I'm just telling us the truth. Àbẹ́fẹ́ kí n tún play. Kẹ́lẹ́ mọ̀ wípé it is not about the pastors. Ó kàn jẹ́ wípé tẹ́nìkan bá fẹjọ́ kan sùn, ẹni téèyàn bá ti ní lọ́kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀, èèyàn wá fi kíní yẹn fi lo opportunity yẹn. Now let me. Ẹni pásítọ̀ ní Nàìjíríà tó ń ṣí Bíbélì tó fi ń wàásù fáwọn èèyàn tó mọ̀ pé òun tó gba gbásùn lọ yẹn, mò ń challenge yín. Tó bá ṣe bí lóòótọ́ Ọlọ́run tó lágbára tó dẹ̀ tún lójú àánú ni, tí kì í ṣe Ọlọ́run tá a lè pè ní alágbára máa ń mẹ́rò bàbá ọ̀lẹ. Bí àgbẹ̀bí yìí ṣe kírísítẹ́nì mọ́, ó wá kú bàbá ńlá kú ẹni tó máa mú mi sí wípé mo ní mi ṣe kírísítẹ́nì mọ́. Torí ọmọ Nàìjíríà, ọmọ Áfíríkà tó bá ka ọmọ lọ́mọ ìpè òwò ẹ̀sìn burúkú ni Bíbélì àti Kùránì jẹ́. Ẹ pè mí ní Antichrist, wọlé ẹ bá pè mí lọ́lẹ̀. Okay, now mo ti sọ fún yín pé kò kí n ṣe about this pastors. Prophet Olúalọ́ everybody wo mọ́ báyìí. Bàbá Adébóyè tó dúró jẹ́jẹ́ tí gbogbo èèyàn drag mo sì rí ẹni tó sọ wípé nítorí pé Prophet Olúalọ́ lọ sí ọ̀dọ̀ bàbá Fálànà pé wọ́n wà disappointed. Nobody can be disappointed bẹ́ẹ̀ nìkan lọ bí nǹkan tí bàbá Adébóyè mú mọ́ra tí bàbá Adébóyè ò sàn kankan. Another person might decide not to talk.
kó dẹ̀ lọ fi ọ̀nà òfin ṣe wípé òkè mi ò fẹ́ kórúkọ ṣe rò pé nǹkan tó dání kí wọ́n máa drag orúkọ yẹn wọ́n ní bó ṣe drag bàbá Adébóyè tó drag bàbá Oyèdépò tó wọ́n ní wọn sọ nǹkan kan Ọlọ́run ò dẹ̀ dá wa bákan náà wọ́n ní ebi ló máa ń pa ní bákan náà ọ̀rọ̀ kí ń dùn ní bákan náà méjèèjì ebi ò ń pa ní bákan náà ọ̀rọ̀ ń dùn ní bákan náà orúgbẹ ò kí ń gbẹ ní bákan náà so nobody can fault anybody wípé òkè nígbà tẹ́nìkan ṣe nǹkan kan ẹnìkan wá sọ pé òkè lọ́ọ̀yà mi gbogbo wa la gbúdọ̀ ní lọ́ọ̀yà everybody ló gbúdọ̀ ní lọ́ọ̀yà nítorí ọjọ́ ẹ̀gbin ṣé nítorí wípé aluko ní Nàìjíríà àbí nítorí pé àìlówó gan fìyà jẹ wá ẹ mọ̀ àìlówó ń fìyà jẹ wá ẹ wo case tá à ń dù lọ́wọ́ lórí program yẹn báwo ni ọkọ ọmọ ta ilẹ̀ family ó ta ilé tí àwọn bà kí ọkọ ọmọ wa kó lọ ta ilé bàbá mi lọ́dẹ ọmọ nítorí wípé ọkọ ọmọ lówó ṣé tí àwọn ọmọ bá wá lówó tí wọ́n bá tó tán ṣé tí wọ́n bá wó ilé yẹn ṣé wọ́n jọ ní fi owó táka ṣé wọ́n ní kọ́ ilé yẹn padà wọ́n dẹ̀ ṣe ń lọ sí court wọ́n dẹ̀ ṣe ń lọ sí court wọ́n dẹ̀ ṣe ń báṣẹ́ lọ lọ́ọ̀yà gan iṣẹ́ awúrúju ló ṣe nítorí pé ó ti rí wípé àwọn tó gbéṣẹ́ fún wọn lówó owó gan fìyà jẹ Nigerians yes owó fìyà jẹ Nigerians tí agbófinró bá pàdé driver kan tó bá nà ní bẹ́ẹ̀lì méjì tó lè ní evidence kó máa gba kóòtù lọ ni tí èèyàn ọlọ́pàá bá bá èèyàn kan sọ̀rọ̀ tí èèyàn bá mú gbà lójú ẹ̀ gbà ò bó ti wulẹ̀ kẹ́ni yẹn kó lówó tó kí ọlọ́pàá yẹn kó máa gba kóòtù lọ ni tó bá jẹ́ wípé oníkálukú tó tán àìlówó gan fìyà jẹ wá ní Nàìjíríà what is so special in having a lawyer tó wá di ìgbà tó gba lọ́ọ̀yà ó disappoint mi so Christian ò lè gba lọ́ọ̀yà lóòótọ́ ni Bíbélì sọ wípé ká má jẹ́ kí àwọn ìta kí wọ́n máa bá wa dá sí ọ̀rọ̀ wa that is tó bá jẹ́ Christian versus Christian now pastors are now rising àwọn ìránṣẹ́ Ọlọ́run náà wá jáde àwọn ìránṣẹ́ Ọlọ́run náà wá dojú ogun kọ ìránṣẹ́ Ọlọ́run ẹgbẹ́ wọn ó tì mí lójú wípé àrí ìránṣẹ́ Ọlọ́run ní CAC tó ń dá sọ̀rọ̀ yẹn bí wọ́n ṣe ń dá sí yẹn even tó bá jẹ́ wípé ní tòótọ́ ni CAC ní authority CAC ní authority wọn ò dẹ̀ ní overlook nǹkan mo drag pastor kan ní Èkó tó ó fẹ́ ọmọ ìjọ ó dẹ̀ ń fìyà jẹ ìyàwó ẹ̀ CAC ni àwọn elder church rẹ̀ dúró lé lọ́rùn CAC ò tí ì bàjẹ́ bẹ́ẹ̀ yẹn náà lóòótọ́ ni nínú àwọn olórí èpò gbúdọ̀ pọ̀ ju àlìkámà lọ ní everywhere náà bó ṣe wà lórílẹ̀‐èdè ló wà nínú ìjọ ló wà ní everywhere unfortunate people wà nínú iṣẹ́ ìránṣẹ́ mi ò jiyàn ṣùgbọ́n àwọn ìránṣẹ́ Ọlọ́run original ṣe wọ́n wà tí wọ́n dúró oore gidi tó dúró oore tí wọ́n wo owó tí wọ́n wo anything tí wọ́n dẹ̀ ń ṣe nǹkan tó tọ́ lásìkò tó tọ́ àti àsìkò tó yẹ. I'm not arguing with people fake prophets wà in fact èmi bí mo ṣe wà ẹ jẹ́ n sọ fún yín ó dé stage kan mo sọ pé mi ò fẹ́ ìran mọ́ tí mo bá ní ìdìran mo ní ẹni tí mo máa sọ fún pé mo fẹ́ kẹ́ gbàdúrà fún mi mo ní wòlíì kódà mo ní àáfàá tí máa sọ pé hello àlífà mo fẹ́ ṣe nǹkan kan báyìí ẹ bá ń yẹ̀ wò wòlíì ò kí ń lẹ́sìn mo lẹ́sìn Christian ni mí ṣùgbọ́n mi right of Muslims mi right of àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ torí lọ́pọ̀lọpọ̀ ìgbà tí àwọn tí wọ́n ń tẹyan rìn yẹn bá dúró re wọ́n máa sọ nǹkan tí àáfàá àti wòlíì ò ní sọ fún yín wọ́n á tú jinlẹ̀ wọ́n máa rí jinlẹ̀ they might not have your solution but wọ́n máa rí jinlẹ̀ a kàn ń ṣera wa ní bá a ṣe ń fi ẹ̀sìn yí ẹ̀sìn ká ń fi ẹ̀sìn bára wa jà ká kàn ń dojú ogun kọra wa a kàn ń ṣera wa ní make use of what God gives us as gifts they are all around us make use of them and make sure you are not living a sinful life don't use it in an opposite way contrary to what God asks you to use it for bẹ́ẹ̀ ni má lò ní ọ̀nà òdì sí nǹkan tí Ọlọ́run sọ wípé kò lò fún that is what we don't understand ó fẹ́ sọ fún mi wípé mo ní èèyàn kan sìn tó ń rọbí tí ò rọmọ bí tó ń rọbí tí ò rọmọ bí kán wá sọ wípé òkè o ẹnìkan wo màmá yẹn àṣejẹ abíwẹ́rẹ́ ni kò sí àṣejẹ yẹn kán mu bí màá ní màmá àṣejẹ yẹn ó yá ẹ mọ̀ gbèbọ̀ tó bá lò tí ò bá ṣiṣẹ́ máa pe pásítọ̀ mi mo serious because n tí mo rí nínú Bíbélì ni wípé èso ìyà yín àti egbò ìyàwó kó máa jẹ́ ìwòsàn àti ìmúláradá fún gbogbo orílẹ̀-èdè if I have something I can use to cure sickness I don't pray wàláì tí n bá ní nǹkan tí mo fi lè wo àìsàn sàn mi ò ń gbàdúrà lórí ẹni tí máa ṣe ni pé mo gbé nǹkan yẹn kalẹ̀ báyìí mo wá gbàdúrà sí Olúwa n tí mo fẹ́ lò yìí lórúkọ rẹ níjọ Olúwa jẹ́ kó ṣiṣẹ́ fún mi báwo ni mo ṣe máa ní paracetamol nílé tí mo máa sọ wípé ìwòsàn láì lóògùn mo fẹ́ lọ sórí òkè nítorí pé orí ń fọ́ mi ṣé stress tí mo fira mi ṣe torí fi ń fọ́ mi yẹn ṣé ó natural ni stress tí mo fira mi ṣe yẹn ṣé no mo fẹ́ sọ pé ṣé kò natural ni stress yẹn bí mo bá ti ṣe stress ó natural tí mo ti wà stressful orí gbúdọ̀ fọ́ mi torí bá dẹ̀ ti ń fọ́ mi oògùn tí mo máa lò dá tí òyìnbó bá lè fún mi ní paracetamol kí ló ṣe mí tí mi ò lè lo ewúro kí ló wá ṣe mí tí mi ò lè mú ẹja òjìjí àti ewúro
àti ewé mọ́ fọwọ́ kàn mí tí mi ò lè dà sínú kòkó fún mi kí n sè kí n jẹ tí wọ́n bá kọ́ fún mi wípé kí ní ìṣiṣẹ́ máa lọ sí fúnra mi because mo believe pé tí mo bá sì fúnra mi ó máa ṣiṣẹ́ torí kò kí ń ṣe ọ̀fọ̀ tàbí ọwọ́ babaláwo ló fẹ́ ṣiṣẹ́ nínú ẹ̀ agbára Ọlọ́run tó ń bẹ nínú rẹ̀ ló fẹ́ ṣiṣẹ́. What is our problem? Táwa ń pe ìpèníjà àyìn ìránṣẹ́ Ọlọ́run náà ẹ gbógun ti Pastor Oluwalo ṣé kò ní ọ̀nà tí CAC máa ń gbà ni nínú ṣé àkóso ìwà ìhùn ni àbí àkóso ìgbàgbọ́ ó ní ẹ jẹ́ kí àṣírí ìjọ kí ó wà láàrin ìjọ bí àwọn Christian bíbélì dẹ̀ ṣe là sílẹ̀ fún wa láti pọ́nìṣẹ́ ẹni tí ò bá ṣe nǹkan tó yẹ ó wà nínú bíbélì. Ìjọ CAC wọ́n ní ibi tí wọ́n lè mú ẹjọ́ ẹni tó bá fẹ́ bà ojú wọn jẹ́ wọ́n máa mú lọ tó bá dé ọ̀dọ̀ alága tí ó bá dé ọ̀dọ̀ superintendent tọ́ka superintendent ò bá ka ó máa gbé sí lọ sí ọ̀dọ̀ regional chairman tó apá àyàn ò bá ka wọ́n á gbé lọ sókè tápá àwọn ò bá ka wọ́n tún ní èèyàn lókè tápá àwọn ò bá ka wọ́n tún ní èèyàn lókè. CAC yìí sì ń fìyà jẹ ẹni tó bá sọ tó máa fìyà jẹ gidi tí wọ́n bá fẹ́ dá dúró tí wọ́n máa gbé lọ inú igbó lọ tó tí ó jìnnà gidi tí ó lọ mọ ìjìyà Ọlọ́run bẹ́ẹ̀ tó bá ti mọ̀ pé Ọlọ́run ló pè òun tọ́lọ́run ò bá pè á fìjọ yẹn sílẹ̀ ni tó bá lọ dájọ́ títẹ̀ sílẹ̀ á dẹ̀ rọra dá dúró. Ẹ̀yin fúnra yín lẹ sọ CAC ò lè ta àmì òróró ìránṣẹ́ Ọlọ́run léèyàn lórí láì jẹ́ pé ó níyàwó lọ́wọ́. Evangelist lè máa ṣe evangelist láì níyàwó but kò lè gba kọ́là láì níyàwó ńlé. Mo wá rò wípé ṣé nínú gbogbo ọmọ ìjọ Prophet Oluwalo náà kò dẹ̀ sẹ́nì kankan náà tó mọ ìyàwó Pastor Oluwalo débi tí àwọn ọmọ ìjọ Pastor Oluwalo náà fi máa jáde wípé àti ní France àti ní Nàìjíríà àmàrí mọ́ o. Ṣé gbogbo àwọn tí wọ́n dẹ̀ wà ní France náà kò sẹ́nì kankan tó rí ìyàwó Pastor Oluwalo náà tóun náà lè jáde pé lóòótọ́ ni ibi báyìí ni wọ́n ń gbé but for sometimes now ààrí woman yẹn ibi báyìí ló ti ń ṣiṣẹ́ for sometimes now ààrí níbẹ̀ mọ́. Make your investigation and if you want to face a pastor ẹ mú nǹkan tí pastor yẹn ṣe gangan tí gbogbo èèyàn máa ti rí wípé ẹ̀ṣẹ̀ yẹn mú jáde and ẹ remove Ọlọ́run direct. A sì ń sọ pé téèyàn bá lọ kọlu true anointing èmi ò kò ń ṣe threat o then lọ́pọ̀lọpọ̀ ìgbà ìránṣẹ́ Ọlọ́run gan máa sọ wípé fún tó ṣe yẹn máa wò tọ́lọ́run ò tiẹ̀ tí ì ṣetán láti ṣèdájọ́ tọ́lọ́run tẹ̀lé má ti fìyà jẹ nìyẹn nìyẹn gan. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ń jáde tó ń ṣépè ilé àwọn èèyàn tó ń sọ̀rọ̀ yẹn gan àwọn gan bíbélì ò tí ì yé wọn tó. Ọlọ́run mo sì ti rí àwọn ìránṣẹ́ Ọlọ́run méjì tí mo sọ pé pẹ̀lú adúrú dragging yìí bàbá Adébóyè àti bàbá Oyèdépò. Bàbá Oyèdépò will still preach and say ṣe bọ́ ṣe ń bú mi tó ń drag mi tó ń ṣe kinní kan. What do? We pray for them. Nígbà tó ń drag bàbá Adébóyè dáadáa bàbá yẹn jáde ó dáná ẹ má bínú ṣé nǹkan tí mo sọ báyìí ẹ má bínú ẹ má jẹ́ kí yẹn ó fàjà still àwọn kan jáde wọ́n ní Adébóyè ò lè ẹ̀ẹ́dẹ̀ fílẹ̀ pẹ̀lú Ọlọ́run rẹ̀ kẹ́ jẹ́ kí Ọlọ́run ó ṣèdájọ́ ogun nǹkan tó bá ṣe tí ò bá dáa fún un. Ohun tí mo ti ẹ̀rí tó ń bà mí lẹ́rù kò ju wípé kí ló dé tí a fẹ́ ti ara ẹ̀sìn mú ogun wọ orílẹ̀-èdè Nàìjíríà à ń pè tí ogun rẹ̀ ogun ò dàbí yàn ogun ò dàbí ọkà ó ń bọ̀ díẹ̀díẹ̀ o àwọn ò ní ṣe é dẹ́dẹ́ o nítorí pé odò ńlá yìí tí a bẹ̀rẹ̀ sí ní fi àwọn ẹ̀dẹ̀ yìí àrọ̀ gidigba tó máa kó sínú ẹ̀ ó máa ya nẹ́ẹ̀tì ni gbogbo ojú tó bá wá ṣetán láti wá bójútó nígbà tí wọ́n bá wá bójútó tán ibi ọwọ́ lèèyàn fi tún nǹkan téèyàn bá bójútó ọwọ́ lèèyàn fi ṣe nígbà tí ọwọ́ ò bá wá ká àrọ̀ gidigba ńkọ́ ojú àwòrán ni ẹnu àdẹ̀ ṣe dẹ̀rẹ̀dẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká fi gbogbo ẹ jẹ́ fi gbogbo eléyìí tá à ń ṣe yìí sílẹ̀. Ìgbà kan la fèsì ogun oníṣẹ̀ṣe ó jáde o mùsùlùmí á jáde o at the end of the day ó di wípé à ń gbéra wa lọ sílé ẹjọ́. We can lose life tá a bá wá sọ ẹ̀mí nù nítorí pé à ń jà fún Ọlọ́run ṣọ́lọ́run appreciate wa ṣá. Ogun ńlá mà lélẹ́yìí o èmi ò máa mọ problem wa pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn o ẹlòmíì tó dẹ̀ máa jáde gangan tó wá máa fẹ̀ ẹlòmíì gan mọ nǹkan tó máa jẹ lálẹ́ nígbà bá ṣe ṣòótọ́ ní àmọ́ bèrè pẹ́yìn ọmọ ìbò ní kí láwàá jẹ lálẹ́ yìí pẹ̀lú gbogbo ń ta fèsì ní Nàìjíríà yìí èso máa ní jàre wa o it is well o bàbá Olúwalọ tọ̀ wọ́n ní ẹ lọ gbé ìyàwó yín bọ́ta tí ìyàwó yín bá dẹ̀ lóhùn ò jáde fúnra rẹ̀ bóyá kán lọ gbé fídíò ká ìyàwó wọn mọ́bi tó bá wà decision family oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni màmá tó sọ wípé wọn rí ọmọ wọn bá sọ̀rọ̀ mo ti sọ́lẹ̀ nǹkan ẹ bèrè relationship tó ń bẹ láàrin àwọn àtọmọ wọn tíjà bá wà ń bẹ kí wọ́n parí ẹ̀ tíjà bá wà ń bẹ kán parí ẹ̀ mi ò sọ wípé anybody ṣé ní France yẹn náà ni wọ́n ti dé èèyàn kan mọ́ inú ilé tí ò ní jáde ní France yẹn ni kò dẹ̀ ní lọ síbi iṣẹ́ wọn ò dẹ̀ ní béèrè ànúbọ̀dẹ̀ níbi tán ti value life bí nǹkan mi tí kò kí ń ṣe Nàìjíríà ni ìyàwó Pastor Oluwalo wà
ní Nàìjíríà gan tó wà lẹ́nu bodè wa gan, èyí tó máa ṣẹlẹ̀ gan tí gbogbo ayé rí gan tẹ́lómi ò ní lè sọ̀rọ̀, èyí tá ríwo ẹ̀ gan bọ́ síta gan tí kò ní sí ààbò lórí wa. So I don't know. It is well yo. Ọlọ́run, it is well. Anyway, me, I'm just calling for peace. That everybody should just stop all this. Is it in the name of monetization? Is it in the name of I want people to see me as àbí oníkálùkù náà ṣàn create content ẹ̀ pé kán lè rí mi gẹ́gẹ́ bí warrior? Ṣé ìyẹn ni? Torí ìgbà tí VDM mú títí ẹ̀, ó face títí ẹ̀, Ọlọ́run gbà fún bẹ́ẹ̀, ó di ìlú mọ̀ọ́ká. Okay, àbúrò mi náà mú títí ẹ̀, ṣáà wí kónkó ni, òun náà face títí ẹ̀, ó di ìlú mọ̀ọ́ká. Èmi náà mú tèmi o, ti tèmi lèmi náà mú yìí o, oníkálùkù mú títí ẹ̀. Ọ̀rẹ́ mi Ìyálájẹ́ courtroom, òun náà mú dájọ́, òun náà di ìlú mọ̀ọ́ká. A ti rí ẹnìkan náà tó mú jẹ́ pé ọ̀rọ̀ àwọn pásítọ̀ gangan ló mú lọ́kùnkúndùn. Nígbà tẹ́ wá sọ bàbá Adébóyè ò sọ̀rọ̀, ṣé inú bàbá Adébóyè máa dùn kó máa wá sí online lójoojúmọ́ kó jẹ́ wípé òun ni wọ́n bú? For the fact wípé kò sọ̀rọ̀ yẹn gangan ló jẹ́ kó dangerous jù. Torí ẹni tí ò sọ̀rọ̀ èèyàn mọ̀ tí náà, then Ọlọ́run máa ń sábà ń gbìjà ẹni tí a bá ń dá lóró tí ò bá sọ̀rọ̀ jù. I'm telling you. Nígbà tá a ṣe ti àwọn pastors yẹn tán, ṣebí nítorí pé àwọn pastors yẹn wọ́n jẹ́ pastor, wọ́n ń gba ọmọ ìjọ, wọ́n ń gbowó, wọ́n ń wọṣọ, wọ́n ní private jet, ṣebí torí ẹ̀ la ṣe gbógun ti wọn. Kí ni rísì tá a ṣe gbógun ti àwọn artist? Yorùbá kan máa lára ara wa àkànṣá láìka ara wa fún nǹkan kan. Kí ló dé tá a ṣe gbógun ti àwọn artist? Because artist ń sìn àwọn náà ti kẹ́mọ̀ pé category pastor ti wà lọ́tọ̀. Gbogbo anybody tó bá ti ń jẹ́ celebrity tàbí tó bá ti ń jẹ́ artist, tó bá ti ń jẹ́ àwọn Nollywood actors and actresses, ẹni tó bá ti wà ní Nollywood náà ń sìn, bó bá ní problem tó bá ti bọ́ síta, wọ́n á ní àwọn Nollywood actors and actresses yẹn, àwọn òǹṣara Nàìjíríà mọ́ àti káàfù wọn kúrò nítorí pé wọ́n yan iṣẹ́ òṣèré láàyò. Ó lówó kò lówó, ó ti di òṣèré. Tó bá sọ wípé òun ní problem kí wọ́n ràn òun lọ́wọ́, ìran rẹ̀ náà ni ó kọ́kọ́ dìde sí. Mo ń wo fídíò kan, mo fi hàn ọmọ mi, mo ní kó wá wò ó. Arákùnrin yẹn jókòó, ó kàn jẹ́ pé kíní àwọn content àwọn others yẹn èyàn téèyàn bá ń share ẹ̀ ó máa ń di copyright ni. There are lots of short àwọn reels téèyàn rí tó yẹ pé ó ṣe fún àwọn èèyàn nímọ̀ràn. Mo dẹ̀ mọ̀ pé àwọn yẹn plan ẹ̀ ní ajá mẹ́ta, bọ̀bọ́ yẹn jókòó, so ìkan wá dìde ní ìkan wà ní tó jẹ́ bọ̀bọ́ tó jẹ́ ẹnìkejì bọ̀bọ́ yẹn, ó wá gbé igi ńlá sókè, ó fẹ́ nà mọ́ eléyìí tó jókòó. Ajá kan dé, ó fi ẹnu gba igi yẹn ni, ó dẹ̀ fi ẹnu gba igi yẹn, ó wá ń lọ igi yẹn mọ́ lọ́wọ́. Níbi tó ti ń lọ igi yẹn mọ́ lọ́wọ́, méjì nínú àwọn ajá méjì tó wà nílẹ̀, ìkan nínú wọn dẹ̀ fa bọ̀bọ́ yẹn, ó dẹ̀ ń fà á lọ kó kúrò níbi tí danger wà. Ìkẹta náà tún wá ń wo ajá tó fi ẹnu gba igi wípé tí nǹkan kan bá máa ṣe ẹ́, I will stand by you. Mo ní wá wò ó, àwọn ajá nìyí, àwọn ajá rèé tí wọ́n rí ẹni tó ń tọ́jú wọn tí wàhálà fẹ́ bá, tí wọ́n fi ara lọ gba ìyà fún, níbi tí àwa ti máa jókòó tó jẹ́ pé ẹni tó ń ṣe wá lóore gan máa fall into victim. Tá a máa sọ wípé I will sit down and I will be watching you. It just happened to me. I'm telling you, it just happened to me. Tí mo bá ń sọ̀rọ̀ mo ń sọ nínú ìrírí, just happened to me. Ẹni tó ní problem tó ti jìyà gbé, tí èmi Olúwaṣeun Adébóyè Àbẹ̀kẹ́ dìde fún wípé nínú ìyà yẹn ò ní jẹ́ gbé, tí mo gbé àwọn activist lawyer dìde, tí mo bọ́ sórí rédíò, tí mo pariwo sọ̀rọ̀ ní online, mo ṣe gbogbo ẹ̀ mú ní láyé, tí wọ́n ń pè mí, tí wọ́n ń fi oògùn àti ikú threaten mi. Just a little thing tí ò tiẹ̀ ní traces anything tó ṣẹlẹ̀ sí rí nílé ayé. Just a little thing. Thank God I wrote that thing. I'm so happy. Mi ò ní sọ because many of you will know what I wrote and pulled down. And I shared it. What is it? Auntie, ohun tí mo kọ yóò ní mí ni. My family will drag you and I will sit down watching. Watching what? Watching what? Ní ẹni tí mo fi owó mi, emotion mi, ìfẹ́ mi, epo àti iyọ̀ mi bá lò ló máa jókòó nígbà tí family ẹ̀ bá ń drag me to where? I just said to hell with you and whosoever you think will drag me. Oh yeah, try it. I now make sure I told one of mi fẹ́ sọ ìsọ̀ wa ni o blood pé the person is very very stupid. Tí ò bá dìde láti drag mi, bí ò bá ní ṣorí rẹ̀ ní ajá máa jìnlẹ̀, ẹni tí èmi bò, ẹni tí mo bò, ẹni tí mo dagbádá, ẹni tí mo dagbádá àánú bò, ẹni tí mo dagbádá ìfẹ́ bò, ẹni tí wọ́n sọ fún mi pé kí n sá fún tí mo ní rárá nígbà tí ò ṣe mí rí. Why are we like this? Òun ni ẹni tó ń ṣe wá lóore ní tiwa, níbi tí ajá, wọ́n ní ajá mo rejọ mẹ́lòmíì lọ, níbi tí ajá tí wọ́n ti ń dáàbò bóra wọn. Mo rí ajá kan tó yẹ pé ejò fẹ́ gbé ọmọ kékeré ajá kan, ó dẹ̀ lọ, ó dẹ̀ kọjú sí ejò ńlá, python ńlá.
níbẹ̀ ni àwa ti máa gba owó lọ́wọ́ olóore wa tá a dẹ̀ máa fi owó yẹn lọ ṣe oògùn ìka sí kó náà bá lè tán ká bá lè jọ rí bákan náà. Why are Yorùbás like this? Why are black people like this? Àwọn òyìnbó náà ní tiwọn lára, but why are we human beings like this? A dẹ̀ máa mọ̀ lódò ikùn wa wípé nǹkan tá à ń ṣe yìí o kò right o. A mọ̀ lódò ikùn wa pé nǹkan tá à ń ṣe yìí o ìkà ni o. A mọ̀ lódò ikùn wa wípé nǹkan tá à ń ṣe yìí we are not sure of it. Okay, let me now ask. I'm not dragging, I'm not taking side. Ta gangan ló mọ gbogbo wúlẹ̀wúlẹ̀ ń tó ṣẹlẹ̀ sí ìyàwó Pastor Olú Alọ tó lè mú evidence jáde báyìí pé ìyàwó Olú Alọ o bóyá ó ti kú ni o, bóyá ó ti rùn ni o, bóyá wọ́n ti gbé yílẹ̀ ni o, bóyá wọ́n ti lò ni o, bóyá kò sí láàyè ni. Ta ni ẹni tó lè jáde wípé ń tó ṣẹlẹ̀ sí rẹ̀? Everybody is guessing. Gbéyàwó ẹ̀ bọ́ síta. Why? Kẹ́nìkan wá máa sọ fún mi, kẹ́nìkan máa pàṣẹ fún mi pé kí n lọ gbọ́kọ mi síta. Ṣó possible? No matter anything tó bá ṣẹlẹ̀, tàbí kẹ́nìkan sọ wípé ó yá o ọ̀rẹ́ ẹ̀ kan o wọ́n ló ṣe kinní kan, ọ̀rẹ́ ẹ̀ kan wá ẹ wálé àdèrè lórí social media láti last month ó yá gbé síta. Kẹ́nìkan máa pàṣẹ fún mi bẹ́ẹ̀? No, family ẹ̀ ló máa wá arrest mi. Tó bá arrest mi wá mi lọ sí police station. Adájọ́ wá order mi tàbí káwọn ọlọ́pàá sọ wípé ibikíbi tó bá wò yá sọ mo mọ̀ mi ò mọ̀ kí investigation ló bẹ̀rẹ̀. Nobody will now turn over, I could take over somebody's life. Àkàdé pàṣẹ wá bí aláṣẹ wá ọmọ kékeré náà jáde a máa sọ fún àgbàlagbà pé ẹ rí nǹkan tán fi ojú ìyá Mohbad rí. Ẹlòmíà kan jáde ìyá Mohbad orí ẹ ò pé ìyá Mohbad orí ẹ ti dàrú. Ẹlòmíà ní bàbá Mohbad you are very very kinní kan bàbá Mohbad ara ẹ ò yá. No, ẹ fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn, a fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn, a dẹ̀ bẹ̀rẹ̀ sí ní insult ẹni tá à ń gbà lọ́wọ́ ẹ̀, ẹni tá a fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ tí kì í ṣe òfin, and you still want that person to bow for you. Kò possible. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ lápá àmúkúrú pẹ̀lẹ́. Àwa Yorùbá la sọ bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ òwe lóòdì wa. Bẹ́ẹ̀ ni ní ìlú tí àwa fúnra wa ti ń pariwo àṣà, àwa fúnra wa àṣà táwọn pẹ̀lú sọ pé Ọ̀ọ̀ni of Ifẹ̀ wọ́n 3 acres of land wọ́n fẹ́ fi kọ́ world Ifá ṣe Ifá temple. Fine, inú everybody dùn o nítorí àṣà tó jáde láti inú gbogbo Ifá yẹn mélòó gan la ń lò. Àbẹ́ mọ̀ pé gbogbo gbólóhùn tẹ́ bá sọ jáde ní Yorùbá pátá ń bẹ nínú ẹsẹ̀ Ifá. Bẹ́ẹ̀ ni ó wà nínú ojú odù 16. Bẹ́ẹ̀ ni ìkẹ́ akíni là kíni. Kódà ìrìn bá a ṣe rìn láàkó ni tá a máa ń sọ yẹn ó tún jẹ́ ìkítà akíni la tún kíni. A tún wá sọ a tún wá jinlẹ̀ ju bí àwa tún ṣe mú lọ. Gbogbo òwe inú ojú odù 16 ló ti wá. Nínú àṣà Yorùbá yẹn láti fa oríṣiríṣi àṣà yọ. Àṣà ìbọ̀wọ̀ fágbà. Then ọmọ 27 years á sọ wípé Adébóyè redeem ọpọlọ ẹ ti yí. That is bàbá tó ti ń ṣe 80 years birthday. Oyèdépò tó bá mọ̀ wípé kinní kan yá bọ́ síta. Ṣé tí àgbàlagbà kan bá wà nínú ìdílé èèyàn tó dàgbà tó irú bàbá Adébóyè tàbí Oyèdépò tàbí Kúmúyì, can anybody now just walk up to that àgbàlagbà and say báyìí ló ṣe rí? Nígbà tá a ti wà lórí social media tá à ń gbé àwọn ọba wa yílẹ̀. So kí ni àwa ń dáàbò bò? Àwa gan expose ara wa. Àwa fún ara wa gan òpónra wa lé. Níbi tá a ti wá ń ṣe gbogbo rẹ̀ gbùrùgbùrù outside the world. Wọ́n wá ń rí wa bí ẹranko. À ń gbéra wa yílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣe àwọn ọmọ wa tán wà ní diaspora nsìn tó jẹ́ wípé kò ṣẹlẹ̀ sí wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àfìgbà tí social media dé. They are watching us. Ẹ rò pé bọ́ ṣe ń wò wá yẹn wọ́n kàn fún wa lówó monetization. Ṣé ẹ ti mọ̀ wípé speech kò le tó báyìí tẹ́lẹ̀? Ẹ mọ̀ pé láti níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gan bó bá post eléyìí kò sẹ́ni tó mú ẹ, bó bá sọ eléyìí kò sẹ́ni tó mú ẹ. Even nǹkan tó sọ ń sìn gan tí ò jọ mọ́ insult wọ́n sì máa wò tó bá jẹ́ orí péèjì tí ó sọ wípé àtọmọdé àtàgbà ló lè bọ́ síbẹ̀ wọ́n mọ̀ bọ́ ṣe máa control ẹ̀ wọ́n control wa láti end lọ́hùn. Àjára wa gbà níbì kankan. Ẹrú tán ti mú wa láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ẹrú tá ti jẹ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ náà la sì jẹ́ dọ̀la. Face problem àjàjàgbara láti di òmìnira, àwa ń jàjàgbara láti di òmìnira lọ́wọ́ ẹ̀sìn. Individual decision ni now. Mo lọ sí church kan, oní church yẹn ò dá, mo ní church yẹn ni mo fẹ́ máa lọ. Oníwèrè ni pastor, mo ní kó fi mí sílẹ̀. Why fighting with me? Why do you want to kill my pastor? Why don't you just leave me? Tójú mi bá dẹ̀ já tán máa jáde padà. But ìwọ jáde kó wàásù títí ẹ, kó dẹ̀ kúrò ńbẹ̀. Simple as ABC. Ṣé àwọn ìránṣẹ́ Ọlọ́run CAC tí wọ́n gbógun ti Olú Alọ yìí ṣe mú ẹjọ́ Pastor Olú Alọ lọ sí headquarter? Kẹ́ má bá wọn dá sí rárá. Kẹ́ mú ẹjọ́ Pastor Olú Alọ lọ sí headquarter. Kẹ́ wá wò bóyá àwọn tó wà ńbẹ̀. Bàbá tí mo sọ wípé drag ní Èkó yẹn tó ń bá ọmọ ìjọ sùn. Wọ́n lọ sí headquarter wọn. Okay, wọ́n nígbà tó bá yá àwọn ìjọ wọn wá fẹjọ́ ẹ̀sùn. Okay, àwọn alàgbà yarí. Èmi náà treat àwọn kọ̀kọ̀ díẹ̀díẹ̀ lórí program mi. Wọ́n tún gbé lọ sí Iléṣà, ó tún bẹ̀rẹ̀ the same thing. Ẹ lọ bèrè nsìn wípé kí ló ṣẹlẹ̀. Wọ́n sì tún fún ní grace, ẹ lọ bèrè nsìn wípé kí ló ṣẹlẹ̀. Kódà
bẹ́ẹ̀ bá rí bó ṣe ṣèyàwó ẹ̀ sọ wípé ṣé pásítọ̀ nílé èmi wá drag wọn pé àṣé yẹ kéde yìí máa ṣẹlẹ̀ nínú ìjọ mi ò lè dárúkọ ìjọ yẹn mi ò gbọ́dọ̀ dárúkọ ìjọ yẹn lórí atẹ́gùn bọ̀ tó bá ti rí wípé nǹkan yìí ti fẹ́ máa ba orúkọ jẹ́ àbí ẹni tẹ̀ wọ́n ń gbé step o so àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run CAC tí wọ́n dá sí ọ̀rọ̀ yẹn lókè nílẹ̀ wọ́n mọ ibi tí wọ́n lè mú ẹjọ́ Pastor Olúwalọ́rọ̀ tó bá yẹ pé nǹkan tó ń sọ dá wọn lójú bọ̀ tó gbọ́dọ̀ dá wọn lójú tó bá dẹ̀ ṣe investigation kò gbọ́dọ̀ dájọ́ wọn lọ́wọ́ àwa ń yẹ̀yẹ́ ara wa mo rí àǹtí kan náà àǹtí yẹn máa dírẹ́sì bí CAC èmi ń jọ́sìn ní CAC ni o ọmọ the Apostolic Church ni mí I can say it anywhere I'm saying it inside my church ọmọ the Apostolic Church ni mí born the Apostolic Church but CAC ni mo ti ń jọ́sìn and I know much about their doctrines torí doctrines wa ò yàtọ̀ nígbà tí àǹtí yẹn wá jókòó bí CAC ó jókòó bí CAC kò wá sí ibi kankan tó ti lè máa mú gbogbo àwọn ọ̀rọ̀ àbùkù nìkan ló wá rí nípa CAC ọ̀rọ̀ àbùkù yẹn nìkan ló ń tẹ́ńdà lórí atẹ́gùn ọ̀rọ̀ àbùkù they have suggestion box you can be writing your letter lemọ́ ọjọ́ tèmi rí nǹkan tó hun èmi tó wú tí mo rí nǹkan tó wà faulty tí mo fẹ́ sọ you know where I said it nígbà tá a ṣe anniversary tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run kàǹkà ló wà lórí altar I said it nígbà tí mo sọ tán do you know what their chairman said the chairman in CAC ó ní kí wọ́n fi mí ṣe representative Sunday school teacher wọ́n sọ pé ọ̀rọ̀ tí mo sọ yẹn wípé àbí mo ṣe sọ yẹn ó tàbùkù wọ́n ní pé kó fi mí ṣe representative àwọn Sunday school teacher that I'm bold to say the truth that means bàbá yẹn tó jẹ́ olórí CAC nígbà yẹn ó mì wípé bàbá yẹn èèyàn Ọlọ́run ni tí kò lòdì sí òtítọ́ ṣé CAC náà ló wá bàjẹ́ tó yẹn CAC àwa rí pé ìránṣẹ́ Ọlọ́run ṣe bí èyí náà wà lórí social media yìí pásítọ̀ tó lo ìyàwó ẹ̀ ní CAC kí ló ṣẹlẹ̀ sí wọ́n yọ dànù ní immediately ṣé bórí social media yìí náà ni let the CAC find out what is saying if it is true and see whether they will take a step or not ìyá tó wá jókòó tó jẹ́ wípé ẹ̀yin pásítọ̀ ṣe báyìí ẹ̀yin church wo ni àwọn gbogbo pásítọ̀ ti righteous ó kàn wá gbé ẹ̀sìn ilé bàbá tiẹ̀ ó kàn gbé síta anytime I find her post I look at her like this because you know you're doing what is in contrary to the Bible. You know, I don't mention him because I don't bully people. I don't want to mention him. But tó bá come across video mi, tó bá wò pé bóyá ni mo bá wí, tó bá come fún mi, fine. Then I just want to káwọn èèyàn mọ̀ pé òun ni mo bá wí. If you find something that is not right, there is a way in CAC to put it right. Tó bá dẹ̀ ti sọ tí wọn bá ti gbọ́, fi wọ́n lẹ̀ kó o máa wò, kó o máa tẹjúmọ́ Jésù tiẹ̀, instead tí wàá fi fara gbá. Èèyàn ń fara gbá o. Mariam àti Aaron nígbà tí Moses tó fẹ́ ọmọ Mídíánì kọ́ ló fẹ́ tí kò yẹ kó fẹ́ nígbà tí wọ́n sọ̀rọ̀ òdì sí Ọlọ́run bínú. Mósè bẹ̀bẹ̀ fún wọn Ọlọ́run ní rárá àfìgbà tí Ọlọ́run lo ìdájọ́ ọjọ́ 7 lórí Mariam. Báyìí ló ṣe máa rí fún nítorí pé ó sọ̀rọ̀ òdì sí Mósè ìránṣẹ́ mi tí mo jẹ́rìí ṣùgbọ́n nǹkan tí Mósè ṣe nígbà yẹn ó wrong lójú títí wọn ṣùgbọ́n Ọlọ́run ò kà sí ó wrong lójú títí wọn. What if Pastor Olúwalọ́ hiding his wife is an instruction from God? Somebody will now force him to bring the wife out. What if the wife is at peace? Tí ìkọ̀kan ṣe. What if the wife is even going through something tó ní ìdí bóyá prayer tàbí nǹkan kan? Òun ló ní ìyàwó òkè àwọn family sọ wípé wọn ò gbọ́ nípa wọn ò gbọ́rọ̀ ìyàwó wọn ṣe kinní kan. Ó yá ṣe bí àwọn tó wà ní diaspora wà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́dẹ̀ sọ pé okay o ibi báyìí ló ti ń ṣiṣẹ́. Why don't you trace her and find out the truth and now come out to drag the truth? Ẹ̀yin Yorùbá kẹ́yẹ́ léra yín pa Yorùbá ẹ máa léra yín pa ẹ ti máa ń léra yín pa jù.